ọmọ àwọn ẹbí ìyàwó wa ó wá tó di pa máa rántí pé bàbá wà níbì kan tàbí ìyá àmọ́ àwọn ọmọ obìnrin tá à ń sọ yìí wọ́n máa ń láàánú tó pọ̀ o bẹ́ẹ̀ kẹ̀ àwọn obìnrin lóríṣiríṣi náà ni wọ́n wà lórílẹ̀‐èdè tá a lè sọ pé wọ́n jẹ́ àwòkọ́ṣe tó lè máa wu àwọn ọmọ obìnrin kéékèèké àsìkò yìí pé àwọn náà fẹ́ dàbí wọn inú ẹ̀ náà láti rí mínísítà tẹ́lẹ̀ fún ètò ìṣúná owó ní Nàìjíríà ìyáàfin Kẹ́mi Adéọ̀sùn ọmọ ìpínlẹ̀ Ògùn wa ń bì náà ni àná wa lábẹ́òkúta ń bí olóyè arábìnrin Àbíkẹ́ Dábírí ara wọn náà ni tàbá tó ń lọ bá màmá Òkóǹjọ-Ìwéalà ara wọn náà ni àti màmá Ìyábọ̀ Ọbásanjọ́ Bello ara àwọn obìnrin pàtàkì táwọn ọmọbìnrin kéékèèké àsìkò yìí lè máa rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe àwọn GM tẹlifíṣàn àti rédíò tá a ní ìpínlẹ̀ Ògùn wa náà wà ń bẹ̀ ti NTA kí náà korúkọ màmá yìí ìyá Fúnmi Wàkàmà TS náà ní OGBC lọ́hùn gbogbo àwọn màmá tá à ń sọ yìí ipa pàtàkì làwọn òbí wọn ti kó táwọn náà fi lè débi tí wọ́n wà yẹn kí wá ló yẹ káwa tá a jẹ́ òbí tá a láwọn ọmọbìnrin tá a ní lábúrò tá a ní wọn lẹ́gbọ̀n náà yẹ ká kó káwọn náà bá dé èbúté ògo kó wọ́n bá jẹ́ pé wọ́n bá kàn sáà ti dé 20 tán ti dé 19 kankan gboyún kán máa ta nǹkan wóróbo káàkiri ládùúgbò ó sì di pé ibi tí ìgbésí ayé wọn yẹn á parí sí náà nìyẹn ó wá lọ jẹ́ pé àwọn ọmọkùnrin nìkan náà ni a máa rí bí tí ó ṣe pàtàkì jù bẹ́ẹ̀ kẹ̀ Elédùà tó dá gbogbo nǹkan tó dákùnrin tó dóbìnrin dáadáa náà ló kù tó dá o. Abalegba, so I'm coming to you now. Is that? Minister of Finance. Orúkọ ló yẹ kẹ́ ẹ dá. Mo ní mínísítà. Wọ́n ní fọ́ọ̀mà bọ̀ tìbí yẹn náà yẹ kẹ́ wá fi tìbí yẹn gbá. I'm talking of Ogun State presently. Là lókun la o. Mo ní ara àwọn èèyàn pàtàkì ní ìpínlẹ̀ Ògùn tí wá ń bí ni. Yes ma. Èmi ò gbọ́. We are talking to Ogun people. Okay. Yeah. Deputy Governor wa ń bí. Onímọ̀ ẹ̀rọ náà mọ̀ tán. Nígbà tẹ́nì kọ̀ọ̀kan yín náà bá ń sọ̀rọ̀ ẹ lè máa fi fún un. Ojú táyé náà lè tó tẹ̀ ń gbọ́. Ìkànnì Fresh la wà yìí lábẹ́òkúta 107.9 níbi tá a ti ń kilẹ̀ falafala. Àwọn tá a fẹ́ gbéyẹ̀wò náà mo ti yànnàná lọ́kọ̀ọ̀kan èjèèjì yìí. Àwọn ọkọ̀ ojú táyé náà wà níbí tí wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé ipa tẹ́nì kọ̀ọ̀kan wa lè kó láti rí i pé a ran àwọn ọmọbìnrin wa lọ́wọ́. Kó wọ́n bàa jẹ́ pé kákan máa lò wọ́n bí omi òjò ká máa fi wọ́n ṣẹrú ká máa fipá bá wọn lò pọ̀ nìkan lá máa gbọ́. Ká máa gbọ́ àrà táwọn náà dà táwọn náà dé èèyàn pàtàkì láwùjọ nílùú àti káàkiri. Babalegba Atọ́kùn. bóò ní nǹkan. Àlàáfíà wa Èyí tá à ń gbéyẹ̀wò lọ́wọ́ yìí kí lójú òwòye tiyín nípa rẹ̀? Líò mẹ́nubà àwọn obìnrin tí làkàn ti lù. Alábòjútó fètò ìlera nípínlẹ̀ Ògùn, Commissioner for Health. Ìyẹn lọ́wọ́lọ́wọ́ báyìí obìnrin wà. Àwọn mìíràn náà wà yìí kò dípò òṣèlú mú kó jẹ́ wípé iṣẹ́ ọwọ́ rọ múlíbàdà wọ́n dẹ̀ ṣe dáadáa. Alábòjútó fètò okòwò náà obìnrin wà àti wọ́n pè ní special duty commissioner for women affairs ọ̀rọ̀ obìnrin àti ohun tó jẹ́ pé àkànṣe ìyẹn fún mi ẹ fún wa pẹ̀ obìnrin kódà ilẹ̀kùn gbìyànjú ó kọ́wọ́ obìnrin sì ṣe ìjọba gan. Deputy. Òun wà níbẹ̀rẹ̀. Àwọn kinní kan wà ká ń pèlè jẹ́ kí n pèlè ojú wòye assumption yìí kò tọ́ yìí rọ́ǹgì bí àṣà àwọn eléyìnbó ìyá gbọ́dọ̀ kọ́ mójútó. Ó sọ nǹkan kan lẹ́ẹ̀kan líye èèyàn kan bá bímọ kó pò ń yọ ọmọ nígbà máa bí tèmi kó o bí ọkùnrin ni o. Mo rí i pé
ariwo yẹn ó ṣe kíní ju pé ká ó gbé pẹ́ẹ́lí ju pé ká pé obìnrin lọ kíní yẹn rọ́ǹgì gbogbo ọmọ èso ọmọ yìí kì í ṣọmọ èso ọmọ yìí kò lè ṣoríire. Ẹ jẹ́ ká ṣe ètò ìròyìn lágbára torí níbi à ń ṣe ayẹyẹ àwọn obìnrin lọ́jọ́ ajé yẹn kíní kan àwọn pè foundation ẹgbẹ́ aláàánú yìí kì í ti ṣe tìjọba yìí jẹ́ ti ààrẹ tẹ́lẹ̀ rí yìí jẹ́ tààrẹ tẹ́lẹ̀ rí lánàá. Ó pé ẹ jẹ́ ká ṣètò ìròyìn lágbára ní pàtàkì jùlọ fáwọn obìnrin. Ètò ẹ̀kọ́ yìí èkó oró ó ṣe ní láàánú pé ọ̀pọ̀ òbí lásìkò yẹn pé àwọn kò lè jà raburabu lórí ọmọbìnrin lẹ́yìn gbogbo rẹ̀ kí sì ní roma ndc irọ́ wà ojú ìwòye ìlòdì wà. Ètò ìròyìn lágbára ètò ẹ̀kọ́ yìí yọrantí ṣùgbọ́n ìjọba náà wọ́n nípa ìpọ̀ láti kó torí lásìkò yìí ètò ẹ̀kọ́ gan fẹ́ẹ̀ rùn sáwọn ọmọbìnrin mú rẹ̀ ìpè kí ìkókó rẹ̀ líyà bá lọ ká la kówó tùlùtùlù lórí ẹ̀kọ́ yíyà bá ṣe tán ṣe máa fẹsẹ̀ gbàgbóró kiri àwọn bàbá yẹn bọ́n ṣe ń kúrò lípo iṣẹ́ ń fa àwọn ọmọ wọn sí. Àwa òbí ẹ jẹ́ ká gbárùkù tiwọn bẹ́ẹ̀ bá ti ń rán wọn létò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ náà ẹ jẹ́ kíyẹn náà wà níbẹ̀ débi pé bó bá dágbáwú níbi ti ọ̀rọ̀ pa ń wáṣẹ́ á la fàdàgbàrọ̀ síbi tíṣẹ́ ọwọ́ èèní sáyé pé wọ́n ń ṣe olówó nàbì nǹkan ọkàn báyẹn jẹ́ ìsinmi. Ẹ ṣeun bàbá lẹ́gbàá lápá abitẹ́ ẹ̀yà sí yẹn. Bàákẹ́tù Iléfe. Ilé wọn ọjà yìí. Ní ìdàtí súnmọ́ máìkì. Kó ẹ̀ sínú ṣé ìwọlé kọ̀ǹdọ́tọ̀ yìí ṣe fúgàmù. Kódà owó ọdẹ ti di kọ̀ǹdọ́tọ̀ náà. Àbí ká sọ ń pè lédè ìkíni. Mo ti gbọ́ tẹ. Sẹ́rí bàbá bímọ láyé kọ́ máa dúró ní rúdà. Kí kó lóyìnbó ẹ̀ kí lóyìnbó ẹ̀. Òyìnbó àpapà dodoro ń fẹ́ sọ. Àbọ̀ léèwé wọn. Ọkọ̀ fọ pírísẹ̀ntà. Èmi sì gbé ìgbé. Ó ti ní ọ̀nkọ̀ ni. Àlọ́ mìíràn sínú ẹ̀. Wo bá ń wọ́nù ẹ̀ bàbá Yewa kọ́ máa dá sínú ọ̀bẹ̀ mi ṣọ́gbọ́. Bá ń wọ́nù ẹ̀. Kò ní gbọ́. Your blood is full. Wé mo jù yẹn náà lọ. Mi ń bá ń bu bá àlejò ojú wọn ẹ̀dùn ọjọ́ kan. Sórí ọ̀rọ̀ yóò mú wa lákọ̀ọ́kọ́ ná ẹ̀wọ̀n ọ̀nà ìwà balẹ̀gba. Ṣé nínú òrùn gọ̀rin èèyàn tó ń kó sweater àbí kán pé léyìí? Ó mú fọ ṣàárẹ̀ nínú òrùn gọ̀rin. Kétù ló ti wá. Ìwọ máa gbọ́ òun yìí ń sọ ọjà nǹkan kò ní í ṣe ẹ́. Àti gbogbo wa náà. Kọ̀sánì yìí kò ní obìnrin. Bó ní kò ní ilé ẹ̀gbọ́n olúwẹ̀ ní lábúò. Bó ní kò sì ní lẹ́gbìn kò ní lábúò olúwẹ̀ sá ní ìlíya. Obìnrin ó ṣe pàtàkì gan. Bó ní wọ́n sì bí mu olúwẹ̀ bí obìnrin ti mú. Lè wọ́n fẹ́ bí obìnrin nísìnyí yẹn ló kàn fẹ́ ọmọ ètò kó ṣe oríire. Olòmíràn ọmọ obìnrin ló bí jọ rẹpẹtẹ. Gbogbo mẹ́tẹ̀ẹ̀ta kẹ́ obìnrin ni. Olòmíràn ó bí lálábìlù Ọlọ́run ní ń dára. Ṣùgbọ́n kó ṣe wù kó rí irú eléyìí ní sin wàhálà náà sì pa ọmọ ọkùnrin lòó bí. Sọ́dọ̀ àbá kan máa ń sọ ẹ kò lè gbowó lọ́wọ́ ẹ̀ yẹn ṣe wá ń sọ fún gbogbo náà ìyàwó ètò òbí mọ ọkùnrin ó ṣe é wó pọ̀ sàn ọkàn ya síbẹ̀ ni o. Ṣé wọ́n pé kó ṣe rè? Àsìkò wa ń lọ. Má bínú ọjà yín kò ní wéṣì ẹ̀. Ó ti wéṣì ẹ̀ ọ̀rẹ́dì. Yóò gbọ́ pé ó ṣẹnu jàgbàlù. Yóò máa wá àwò mi ọjà yìí. Ọmọ obìnrin kò ní wọ́n gbọ́dọ̀ mójútó òun láti kékeré. Torí gbogbo nǹkan lọ yàtọ̀ díẹ̀díẹ̀. Ọlọ́run bá ṣe dáhùn wọn nílò àmójútó. Ó fẹ́ jẹ́ pé àwọn ọ̀nù máa ń tètè ń wà nú ewu ìyọ́pọ̀ jù. Bí a kò bá sì mójútó òun òkè ní fún máa ń jọ ewu kó wù ú. Ó bẹ̀rẹ̀ láti gbà yóò wà lọ́mọ ọwọ́ títí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní rìn. Bàbá lè ká wò ní ìsìn lásìkò yìí. A kè tí ìgbẹ́ ọkọ pọ̀ pé òun rẹ́pù ọkùnrin òun fipá bá ọkùnrin lò pọ̀ òun bá ọkùnrin lò pọ̀ tó bìn lọ́pọ̀ jù. Àwọn ọmọ èké òun kí ó fa àyòfò àdàbà àmójútó à ń ti ń ka àwọn ọmọbìnrin wọn kọ́nà ọkùnrin àti gbàgbé fọ̀lọ́wọ́ yìí àfimú obìnrin ó yàtọ̀ sí tọkùnrin o. Bẹ́ẹ̀ni. A ti fojú ẹ̀ wò fírídọ́ọ̀mù yọ ọmọ ọkùnrin ní obìnrin kò ní. Ṣùgbọ́n àbá ti ń bímọ nísìnyí àti ń wò pé pàṣẹ tọ́ ọkùnrin kẹ̀ kátó obìnrin bá ọlọ́fà lẹ́mí ọmọbìnrin òun fún wà nú ewu ìyọ́pọ̀ ìgbà yà ń wà máa wò kẹ̀ ìgbọ̀ sọ pé àwọn ọba ẹni láyé àtijọ́ ọwọ́ yìí ń fi tọ́jú obìnrin lásìkò ìgbà ń mú líkókó gan ń sì mú ọkùnrin líkókó yàtọ̀ sí tobìnrin ìyé nǹkan kan wò nú ẹ̀ lákọ̀ọ́kọ́ náà pé ọwọ́ ìyá ń fi mú àwọn ọmọ obìnrin lóde òní kódà pa ìyá ń fi mú láyé àtijọ́ oníṣìyàn nǹkan máa wọnú ewu ìyá jẹ̀bú wọlé kí n sọ. Bóòrùn bá ti ràn báyìí ọ̀rọ̀ rẹ̀ máa ń nítumọ̀ nírọ̀lẹ́ yìí oorun yẹn mú. Àkọ́kọ́ ìmọ̀ akọ lórí ètò ìlàtọ́jú àti ìṣe. Mo mú fọ sólà rọrùn rẹ̀ sólà. Wọ́n bá ti dé ìyá jẹ̀bú wọlé kí n sọ. Kí dẹ̀ ṣe wọ́rá tọkùn ni.
ẹ ní pa mí sórí àwọn ìjọ àpàdà gbẹ̀mí ẹ̀ ni o. ẹ lè gbẹ̀mí ẹ o ìyẹn mo ṣe ń jókòó tì lẹ́gbẹ̀ẹ́ lójoojúmọ́ o ẹ lè gbẹ̀mí ẹ o. she's my gang heart. èwo tún nìyẹn èwo tún fẹ́ dọ̀rọ̀ Ọ̀rẹ́ ẹ̀mí ẹ̀ ni. ẹ tó di ẹ̀mí mi. ṣé mi jáǹjà yá àti olú tí wàá gbédè yẹn báyìí wọ Ọlọ́run Gang heart, burglary heart, abẹ́rẹ́ Ọlọ́run. àbí sense heart. mi lẹ́nu wọn tí mo ṣe ti orí fọ́ọ̀mù rẹ ni serious. o kò create more problem fún orí fọ́ ẹ̀. ṣe sìn kọ̀ǹdọ́rí ní. lè ṣe rí báwo yìí máa ń rí. irú táyọ̀ lọ́dọ̀ fún yín táyọ̀ ọmọ gáràjì. bàjọ́ mi mú ọ. ókè kó tó fẹ́ sọ nìyẹn wọ́n máa nù ẹ́ ṣe léṣe ń jọ kí ilẹ̀ ní dáàsì. àwọn gáràjì ọwọ́ ń ṣoríire náà. mi ò sọ pé òun ṣorí rí. ilẹ̀ 27 million nìkan jẹ́ wàhálà sádùúgbò rẹ̀. Ọlọ́run ó tún fún wọn 1 million àní fún mi ìfowó pé mi sọ̀rọ̀ owó. So what are we talking about? ọ̀tọ̀ ni calling. Mi ní bẹ́ẹ̀ kọ́. Ó ti yẹ. ìyẹn ló dàbí ẹni tó ṣe ẹgbẹ́nu kúrò níbi tàlẹ́sà mọ́tò. wọ́n máa ṣe fẹ́mi. ọmọ fẹ́mi ti pín náà parí ẹ̀. ọlá ọmọ. Àdìsí ìṣó ti fún mi báyìí. Báwa pé 2 years old nǹkan. ajá tó ti bímọ ni ọmọ yẹn ti ń súnmọ́ wájú padà fún náà ọmọ yẹn ti bù nú ẹ̀. òkè ó talẹ̀ díẹ̀díẹ̀. network ti dé o. ọ̀gùn fún arí kí náà pé ló wà. ọ̀gùn fún arí bóyá wifi àwọn olùmọ̀. Bákẹ́tù, dákun jẹ́ ká ṣètò. à ń ṣètò náà. babalẹ́gbà ló ń da prógámù rú. mo tún parọ́. ẹsẹ̀ ní kú. ẹ̀jẹ̀ kọ́ mi ń bí sí ọjà yìí. Ọ̀ya studio live, studio live. Ẹ káàbọ̀ padà lẹ́yìn tá a lọ ṣe ìkéde àti polówó ọjà díẹ̀ yẹn o. Bá a ṣe máa ń sọ fún yín jọ́ mẹ́jọ pé àǹfààní ń bẹ láti wá polówó ọjà yẹn lórí ètò yìí. Ó dájú pé kò sí ní tẹ́ ẹ pé lórí ètò yìí tí ajé ò ní bùgbàjẹ́. Ọpẹ́ ní fọ́lọ́run ọba. Nọ́mbà tẹ́ pè sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ńgbà bá máa parí ètò yìí á pè fún yín. Ẹ sì láǹfààní láti bá a lò pọ̀ lórí ètò yìí ètò Ojú Táyé yìí. Èyí tá à ń gbéyẹ̀wò lónìí ni ọ̀rọ̀ nípa ọmọbìnrin. Kí ni ipa tó yẹ kẹ́nì kọ̀ọ̀kan wá ó máa kó kí àlàáfíà lè wà fún wọn, kí àwọn ewu tó ń wáyé sáwọn ọmọbìnrin lásìkò yìí bá lè dínkù tàbí kó tiẹ̀ lọ tán pátápátá gan. Kí ni ipa tó yẹ káwa òbí kó, aládùúgbò, ìjọba àti àwọn olùkọ́ gan níléèwé. Gbogbo àwọn nǹkan wọ̀nyí náà là ń gbéyẹ̀wò. Babalẹ́gbà ti sọ̀rọ̀ àti gbọ́láyé ti Bákẹ́tù náà. Pápá ńlá ṣojú ráúráú. ọkùnrin ló ń ké sí. Ẹ bá a dá sí i ní ìdáǹgbéyẹ̀wò yìí. olóòtú abẹ́rẹ́ atọ́kù À ń gbọ́ yín sà. adáfu ẹ̀ á yẹ ẹ́ dáadáa kò ní yẹ ẹ́ lẹ̀ ó ti yẹ ẹ́ nìsín. sórí kò àwọn bàbá wa ti ṣe àwọn àṣìṣe kan síwájú wọn náà sì ti sọ ọmọ rọ wọn ná ọmọbìnrin àwọn ò ní lè ràn ọmọbìnrin lọ léèwé àwọn ò ní lè àwọn àṣìṣe burúkú ní kinní yẹn àmọ́ wọ́n gbìyànjú lọ́wọ́ apá kan torí wọ́n mọ ọmọbìnrin yẹn iṣẹ́ yìí wọ́n fi wọ́n ṣe ìṣiṣẹ́ kékeré àwọn náà máa ru gbá lóko àwọn náà máa ru tọ̀ wọ́n á délé wọ́n á tọ́fà bọ́ wọ́n á faṣọ wọ́n á ní aṣọ ògbóníwàmbí ẹ̀ la kó káfọ̀ ẹ̀ la lọ́túnlù tí wọ́n jẹ́ kí wọ́n jẹ́ sinmi kí wọ́n jáfáfá kọ́ jẹ́ kí wọ́n jáfáfá dáńgájíá. àmọ́ lápá education yòó ṣe kíní dáadáa gbà yẹn wọ́n á ní rárá wọ́n ní wọ́n máa la lóyún ni ṣé ní ìsìṣẹ́ wo ò lóyún Wọ́n ní. so èmi ò rí kí sẹ́rí ìgbà kan èmi fúnra mi ò kó dùn ọmọbìnrin bẹ́ẹ̀ tí wọ́n yẹn mo ní wọ́n náà ara wọn ń fọ ọmọbìnrin dá láyé sí bàbá lè ṣe ká má fún mi lọ́mọ obìnrin máa dán àmọ́ ìbọn náà sì ti wá taari obìnrin sọ́dọ̀ mi nìsín mo fẹ́ wá láì ọmọ má tiẹ̀ máa gbé tò náà nìsín mo fẹ́ láìkí rẹ ju ọkùnrin wọn ti kọ́kọ́ special care ní fún tí ó ti yé nísìn ìfẹ́ àbójútó tó ṣàrà tó ọ̀tọ̀. gan ni débi pé ẹ̀gbọ́n rẹ pàápàá mọ̀ ká ní mo fẹ́ fẹ́ràn ọmọbìnrin yẹn ju òun lọ àmọ́ màá sáàfọgbọ́n àgbà ká tó fi gbé ká tó mú yẹn òun náà ká tó ya wọ́jọ́ kò báyìí ẹ̀búrò rẹ ni o wọ́n máa ṣe gbà wọ́n máa ṣàwó kó gbọ́dọ̀ kára mọ́ ìyún yìí ń dìjà láàrin wa nìyẹn kò dà bẹ́ẹ̀ ká máa mọ àwọn ọmọbìnrin wa kan ká máa yọ sọ́tọ̀ ká ní obìnrin eléyìí lọkùnrin irú babalẹ́gbà sọ̀rọ̀ kan nìsín
ká ní ẹ bá bímọ ní nísìn wọ́n ní ọkùnrin ló bí àbí obìnrin wọ́n ní obìnrin náà ẹ kú ewu ọmọ àmọ́jọ́kùnrin mo jẹ́rìí akọlù gìdán bí obìnrin ńkọ́ kí lóbìnrin ṣe bí ọba sì sóbìnrin láyé yìí báwo ni ìbá ti gbé torí àwọn oníyọ̀ iyọ̀ ayé ẹ rí nísìn lórí ètò ilé ni bí ọba tí ìyá àjẹ̀bú láàrin wa kí ibà Moses lọmọ èyí ń fojú obìnrin náà rí ìbúbú àti màmá rírì ká máa jẹ ká máa mọ̀ tó tiẹ̀ ìyàwó mi. kò sá lè sọ ẹ mẹ́ta ó kàn sínú ẹ̀. jọ̀ọ́ torí Ọlọ́run bí n bá dárúkọ ẹ sínú ọ̀rọ̀ yìí sọ má dunnú ni. ṣé kò lè lo Mr. Kini Mr. Baba Ketu àbí kíni máa pè Mr. Baba Ketu àbí kíni máa pè. sórí pé kó wà ọ̀nà rébù. àtẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ oge ìgbéra rẹ a ní kí mi àrẹ látọ̀ múra ó yé mi kí ni problem yẹn rí o máa padà sí di ogun àbí kíní ẹ̀fọ́ yóò ń kà o máa padà lọ́ọ̀dì rẹ kámẹ́rà ká sọgbọn. wá ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní làágùn ni wá làágùn àfẹ́ kú. ṣé wọ́n. Why you come for pata bobro ta pia confirm. Ẹni pa mí. Gbogbo iṣẹ́ tí kálukú ti ṣe látàárọ̀ dàsìkò yìí dájẹ́ ìwà ìjágé ò wá èyí tó rò pé ó yẹ kó bọ́ sí tí ò bọ́ sí gbogbo òrònú yẹn náà là ń mú kúrò. Bẹ́ẹ̀ni. Bá a ṣe ń ṣàlàyé gbogbo ohun tí à ń gbé yẹ̀wò lórí ètò Ojútáyé yìí síbẹ̀ náà kò gbọ́dọ̀ wà lónígbẹrẹfu. Kábàlẹ̀ mọ́ rẹ́rìn kí ni wàá máa dùn náà ni. Wọ́n gbọ́dọ̀ kárí bọnú rárá. Gbogbo àwọn tó ń darapọ̀ wọn lójú òpó Facebook wa náà mo ti rí Bọ́lá ti tó àmọ̀ pé wọ́n ní ẹ̀kú ètò ẹ̀kú iṣẹ́ ọpọlọ. Adé Frosh náà wà mí wọ́n ní you are welcome sir. Olùsọjí Olúwaṣeun Taofeek Babájídé Adéwùmí Eva Blaze náà nínú okay Ọlọ́run á wà pẹ̀lú. Eva Blaze tí wàá bí iná. Òyìnbó ẹ̀kọ́ máa tẹ̀ sí ṣe o. Àná wà níbẹ̀ pẹ̀lú wa. Ó ṣe. No sì ní duty ó dẹ̀ mí sí wọn agbára Facebook láwọn ẹ̀. Abẹ́rì. Bákan náà mo ti wo ọba lóyún ọdún. Ọkọ sọmọẹsì rẹ máa wò tẹ. Ẹ sá máa ṣe sùúrù. Olújù àpẹ́ ọ̀nì wẹ́dọ̀n sà. Ọ̀nà wẹ́dọ̀n. Gbogbo yín tẹ̀ wà lójú òpó Facebook wa yẹn àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ máa bá wa share rẹ̀ kẹ́ máa share lógúnlógún ká máa share lọ́gbọ̀nlọ́gbọ̀n. Kí kálukú àwọn èèyàn bá gbádùn ẹ̀. Ìyá Ìjẹ̀bú. Ǹjẹ́ ayé ò bá mi? Mo mọ̀ pé bí gbogbo àwa ọkùnrin ṣe bẹ̀rẹ̀ sí ń gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò látẹ̀ẹ̀kan. Ibẹ̀ ni èyí tá a lè sọ pé ẹ jẹ́ àbásẹ́dọ̀ fún àwọn ọmọ obìnrin lásìkò yìí náà wà lórí ètò yìí. EFCC fẹ́ mẹ́nu kàn. EFCC máa wá audit wa lórí ètò yìí. Kí dẹ̀ ṣe? Àbírú aago ìṣẹ̀lẹ̀ yìí. Earring oní lips. Àbí kí yìí. Ikú rẹ̀ yẹn tiẹ̀ ní ń dé mi lọ́rùn. Ológo dídán yìí. Ara àwọn ẹ̀rí tó fi hàn pé ọmọbìnrin náà máa jẹ́ èèyàn nìyẹn. Ìwọ má dáhùn ìyá Ìjẹ̀bú. Ìwọ máa sọ ẹtì ẹ lọ. Ẹ ti dákẹ́ mi ti mú Ẹ jẹ́ gbọ́ yín jàre ìyá Ìjẹ̀bú. Ẹ jọ̀wọ́ ó dédé wọ́n nìyẹn ni kí wọ́n nẹ́kan sí ẹjọ́ ẹgbà náà ìfẹ́ kọrin ọkàn. Ṣé kí n kọ? Èrí ni kò fi kọrí ẹ̀ èrí. Máa bẹ́ẹ̀ gbé. Ìwọ nẹ sùúrù afọ obìnrin ni mí. Mo pé lọ́la. Obìnrin ni mí. Márìn máa ṣoge. Márìn gẹ̀rẹ́ bí ẹni ẹgbẹ̀dùn. Máa tún ṣapá gẹ́ngẹ́. Èmi lólùrà. Ọkọ èmi ni. Kò mójútó kò mọ́ dàbí dàbí Èmi láńgẹ́lì ọmọ Elédùmarè ló yàn mí. Mo fi gbogbo ara ṣẹwà Ẹlẹ́dàá mo dúpẹ́. Kò sáṣìṣe níṣẹ̀dá mi ẹ bá mi yọ̀. Kò sáṣìṣe níṣẹ̀dá àti àná. Kò rí owó kí ọ̀rọ̀ mẹ́ta nínú róònù nǹkan yẹn. Bẹ́ẹ̀ mọ̀dí mi fi kọ́. Ìdí dára ló fi ṣẹwà. Lè túmọ̀ sí fọ obìnrin bronze rape káṣọra. Emirangeli ọmọ lè túmọ̀ sí fọ obìnrin tọ́jú ọmọ rẹ̀ òbí. Èmi rí ìrànkàn ọkọ ẹ̀ràn mi létí ń gbẹ̀mí ti gbàgbé. Kò rí àwọn ọkọ ẹni gan kò ṣe bá mi ojú ní tẹ̀. Àwọn ọkọ ẹni gbẹ́dẹ̀ ní sùúrù. Pé wọlé wọ́n máa sọ ẹ lọ mo dúró tiẹ̀ gan ni. Ẹ ò ṣe àwọn ọkọ ẹni wọ́n mú fọ púpọ̀ obìnrin kó
ẹ ṣe kékeré ká o sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa ipa tó ń bẹ̀rẹ̀ ń kó nílé ayé ọkùnrin. ẹ ṣe kékeré o obìnrin rè responsible ẹ ṣe dédé wọn rè responsible má bínú ọmọ fọmọ àsọ fàátì. bẹ́ẹ̀ náà ni gbogbo ọkùnrin náà. àwọn rè responsible yẹn ń wá rọm kó èkéré rárá o James adé sọ̀rọ̀ kan náà àdọ́kàn wọn ọkọ àtìyàwó já wọn lọ́kọ̀ọ́tù náà àdọ́ọ̀dẹ kóòtù wọn kúrẹ̀ ń brag for what nonsense rankan ayáhun asùn ají agbọ́mọléwé ẹnu ìṣòrokan ẹnẹ̀ṣẹ́ ẹnàbọ̀ kọlọ́run máa mú adájọ́ rè wá níbẹ̀ obìnrin wa kẹ́yìn fún ìyàwó rẹ̀ ẹnẹ̀ṣẹ́ ẹnàbọ̀ ó dá níyẹn ń fẹ́búrọ̀ ọ̀rọ̀kànnà rẹ̀ ike fẹ́búrọ̀ yìí kò gba housemaid elugọrọ òro fún housemaid yẹn lè gbà kó ń gbéná ọ̀dọ̀ rẹ̀ o láti 24 hours ọ̀dọ̀ rẹ̀ máa gbé yìí fún kéré jùmílẹ̀ fún 30-40,000 ibà ń kọ́lé ọ̀bọ̀kan wọn kọ́ yìí house pro gbà yẹn káfọ́ òṣèré àmọ́mọ́ lọ léèwé àbí house pro wá gbà yẹn èlé fọṣẹ́ àbí èlé fọṣọ́ ń wọ̀ àgbàṣọ́ dry cleaner àbí èlò rán fọṣọ́ kan yìí ọ̀rẹ́ iye wáyé wọn mélòó raṣọ rẹ nọ́ọ̀sẹ̀ yìí olóòṣì gbàmìrẹ lò mẹ́jọ lò mẹ́wàá ọ̀ndàwé dédé náà wọn kò ṣẹ wọn ṣẹ ajẹ́ ìwáyé wọn kọ́ ọbọ̀kan wọn ṣe dédé anasisi yẹn fọ náà dé mìíràn dédé bá ti sùn ẹnì sùn owó inconvenience wọn ṣẹ kádàjọ ìfọ salary ro máa fáyà rẹ nọṣù 100,000 plus wa ṣàpọ̀ ọkọ̀ bọ́. bára bá tún kún náà á tún wá bì kan. wọ́n ti lẹ́ ṣẹ́yìn wọ́n ti lẹ́ ṣẹ́yìn ṣára ọkọ̀ fúnfún kíde ṣe oṣooṣù nìkan yìí ìyẹn òun ìdájọ́ tán o ní sùúrù o kó lọ sí ó tágẹ̀rẹ̀ lọ àwọn rẹ̀ ò ní ẹgbẹ́ ṣọ́ọ̀bù yẹn ò láṣẹ ga níbẹ̀ yẹn tí yẹyẹ ga nfẹ sọ ráfẹ́fẹ́ rà wá nìyẹn fọ oṣé kò ṣe é ṣe wọn mọ wọn ṣọọti wọn mọ yóò má mú wọn ìyẹn òun ṣèrí àmọ́ àwọn rẹ̀ múre mi ṣe wọn fọ bàbá kẹ́tù ti pẹ́ nínú rẹ̀. gidi pàkẹ́tù èlùwà. ìwọ máa sọ ọ̀rẹ́ kóòtù lọ́ntì ẹ̀. ṣé o gbọ́ ọ̀rọ̀ kóòtù ló bá wọ. wọ́n ṣàmọ̀ níbẹ̀. torí àwọn méjèèjì pa wọn Àwọn ọmọ ẹ̀. tó pé mọ̀ rẹ kẹun ni. ọ̀dà mọ̀ níbẹ̀. wọ́n ṣe é yẹn náà wọ́n fọ oṣeéṣe ọkàn nọ́ọ̀sẹ̀ àdọ́kàn nọ́ọ̀sẹ̀ wọ́n ṣe 10,000 oṣù fọ kálẹ̀ ṣe rọtìrọtì 10,000 oṣù wọ́n ṣàṣe dédé náà dédé owó yẹn kù sí 150,000 ọ̀wọ́n àbúrò náà ọkùnrin ẹ̀fọ́ òde fáyà rẹ̀ nẹ̀ṣẹ́ nàbọ̀ dédé rú wọn ṣé ìwé kò ṣíṣe obìnrin ẹ̀fọ́ òǹfẹ́ máa gba owó yẹn wímú rè má máa jábọ̀ náà rẹ̀ nítorí ìdí èdèdè wọn nìyẹn ni obìnrin ṣe pàtàkì o gan ni. ò ṣe pàápàá dídé ọmọ obìnrin rà ń bí ẹ̀jẹ̀ mi tún fi akọ̀kẹ́ kí n fi sọ̀rọ̀ ọ̀rọ̀ ọkùnrin kájà rẹ̀ bóbìnrin ṣí kó fò fàyọ̀ torí fọ ọwọ́ ẹ̀rọ wà ṣí kó máa fò fàyọ̀ wà ẹ̀ kó máa dùnnú torí ọmọ rẹ̀ má ṣáájú rẹ̀ má kẹ́ dojú gbóran tí bu rẹ̀ yẹn ọkùnrin jẹ́ sọ̀rọ̀ kan rẹ̀ kí yọrọ kọ́ mi kú náà dé mi rẹ̀ o ti máa ọkọ mi ti lè gbàgbé fún o ti fún yọrọ kọ́ mi lórí ọkọ mi lówó mẹ́wàá fẹ́ fọ alájí wo ti gbàgbé o last month last month ló ṣe fún ọ. torí pé wàá jọmọ obìnrin yọ̀ dáa ni. náà ṣe fọ ọkọ obìnrin gbádùn kó máa sàn òrò afẹ́fẹ́ ti sọ ẹ̀ kó sí yẹrọ kọ́ mi kó ń gbọ́ mọ́fọ́ lè pè wọlé tó rọ́kàn ṣe yẹn tẹ̀ afọ́ọ̀dẹ rọrùn sọ̀fẹ́ kejì rẹ̀ kò wá rí obìnrin rẹ̀ máa fọ́ torí fọ́ mọ́fọ́ bọ́ àpébọ́ àyà gbó dédé wọn àgbà wa òun lè ń lọ ọbẹ̀ musọ́rọ̀ kan náà ọjọ́ kan àwọn wọn mú ṣùgbọ́n kí wọ́n lè ṣe ní orílẹ̀-èdè nàìjíríà kó fẹ́ obìnrin lẹ́fọ́ obìnrin wa jẹ́ olórí orílẹ̀-èdè nàìjíríà òun á yẹ padà ọlọ́run ọba òdìdí ṣe obìnrin òfun rẹ̀ dasọ̀kan ẹni ìyẹn wa ọ̀tọ̀ wọn fún àwọn gédéǹgbé jẹ́ sọ ọ̀run fẹsọ̀ nírọ̀lẹ́ rẹ̀ àwọn obìnrin lè jẹ́ fọ́ ọmọ obìnrin wọn àwọn obìnrin ò ṣe é bá mi àwọn obìnrin lè jẹ́ fọ́ ọmọ obìnrin ẹni wọ́n á mú fọ bọ́dà aṣọ́lá ẹgbà ẹbà mi jẹ́kọ̀ọ́ mẹ́rin ròdòròdò wọn ń wà mí lọ́jà ó kù díẹ̀ káàtó ìyẹn ń ṣe ọ̀nà ronú yẹn gbọ́dọ̀ kojú èmi tí ẹ ṣe. kí rúnrún náà kó mọ̀ fọmọ rẹ̀ lẹ́pọ̀ sẹ́yìn ju rún rẹ̀ yìí kó sóbìnrin o jù rẹ̀ yìí kó lọ bò má lọ kó dé kó dé mọ̀ fọmọ ètí mìíràn dẹ́ ẹ mú kẹjọ lọ́jà kẹjọ bọ̀ ẹni rò bá fẹ́ fọmọ ọdọ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ obìnrin etí lè ṣe obìnrin lásán obìnrin mìíràn èkì ẹ̀ ètò wà responsible. wà obìnrin jẹ́ fọ́ amójútó ti kàlá rẹ̀ ìyẹn kó wá rí mìíràn wọ́n sábà gba obìnrin ṣiṣẹ́ pàápàá jùlọ kóbìnrin ti lóyún afọ ìwé ní ṣiṣẹ́ ni dáadáa kí dẹ̀ ṣe kọkùnrin fobìnrin lóyún wọn gbà òṣẹ́ obìnrin rẹ̀ dẹ̀ lóyún náà débi ṣiṣẹ́ pẹ̀lú àjọ ọkọ̀ má jẹ́ mi dárúkọ àjọ yẹn ulo ìbò náà ti wá sí nàìjíríà wọ́n ṣe collaboration pẹ̀lú ìjọba òpìlẹ̀ Ògùn náà dé náà lóyún ọmọ kan ń ṣiṣẹ́ òyìnbó yẹn wo mi títí wá yìí wọ́n rẹ̀ mú ńlọ léwe máa wí báwo tẹ́jáde ńlọ obìnrin òyìnbó yẹn owó mi títí kó iṣẹ́ wọ́n mi fọ́ kí n wá yìí kí dẹ̀ ṣe kí n ṣiṣẹ́ tòǹtò mi irun ṣe mi lè ṣe yìí ṣì ń ṣọ́ mi ṣọ́ ń dẹ̀ ṣe náà dé ń bímọ
mo wà nílé kọ́ bẹ̀rẹ̀ sí dá dúró nìyẹn dúró wọ́n fọ́ fẹ́ dá mi dúró yìí wọ́n lè dá mi dúró o fọ́ torí fọ́ tóyìn ṣiṣẹ́ òfin Abẹ́òkúta lè wà bá mi níjẹ̀bù kò ríran òdiwà mi torí ìfọ́ wọn fún mi ní opportunity láti ṣe ń wà kò sígbà ẹran tí kọ̀ǹdẹ̀ mi fẹ́ lájókòó wé lè ṣe uyi àgójẹjà gbanẹlẹdẹ ń gbà wọrẹ mu uyi rí ń gbà náà àdénà mi nígbà. á sàtọ kátikàti yẹn sínú ẹ̀ka ni. ní sùúrù nǹkan ní sùúrù sórí babalẹ́gbà yìí ọmọ ẹ̀kọ́ gbọ́dọ̀ jọ. ṣé ọ̀rọ̀ yìí wọ́n sọ sílẹ̀ mọ́sá àbọ̀ fẹ́ jẹ̀ kéèbù. ó lọ ọkàn ìyá àjẹ̀bù sọ pé yọ́n náà ṣe gáyẹ̀ ó lọ ọkàn ó bá stọ́ọ̀kì sáàrin ọ̀nà ó ti gba MC wọ́n bá ń pè hello ó wà ní the old best oyin the next 10 years kò tí ì lè kúrò níbẹ̀ ó ti lọ ọbẹ̀. òótọ́ ni yọ sọ. èmi ẹ̀rọ òtọ̀ wípé ọ̀rọ̀ wà. ìkànnì fresh lábẹ́òkúta náà la wà yìí ibi tá a ti ń kilẹ̀ falafala gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ti ń darapọ̀ wọn lójú òpó Facebook wa ẹ ṣeun a dúpẹ́ mo ti rí Babátúndé Adémọ́lá Pàṣẹ tiwa gan nìyẹn. bákan náà olóòtú ètò yìí Dr. Adéyínká Adégbìtẹ́ wọ́n níbẹ̀ ọmọ bàbá tíṣà Mr. GGG dókítà Akínwẹ́ o. ẹ ṣeun a dúpẹ́ ohun ọ̀gá wa àjọṣe wa ò ní bàtà. á dà fún yé bàbá mi. Adélàdán Kẹ́hìndé wọ́n ní well done sir well done ma ẹ kú iṣẹ́ ọpọlọ ẹ ṣé o. gbogbo yín tẹ̀ darapọ̀ wọn lójú òpó Facebook. atọ́kù tí ẹ jọ kọ́ sọ jọ yìí kọ̀ǹdọ́tọ̀ ẹni kọ́ sọ àtọ̀kẹ́lì ti ẹnu ẹ̀. bó bá máa àdírẹ́sì ọ̀rọ̀ tó ń gbénu báyé wa. bó bá máa àdírẹ́sì ọmọ bàbá tíṣà rẹ̀ sí máa fi dókítà sínú rẹ̀. ó fi dókítà àwa dókítà rẹ̀ dókítà ń gbé dókítà pọ̀ níbí wa. ṣé herbalist doctor bẹ́ẹ̀ sẹ́yìn. ọ̀dọ̀ àwọn eléwé ọmọ rẹ̀ mo ti gba herbalist ọ̀dọ̀ àwọn eléwé ọmọ rẹ̀ mo ti gba dókítà. òun kàn ti gba dọ́kítọ́rẹ́tì. ó yẹ mi ṣe wò jẹ́ wò ṣe. ìyẹn máa já wọlé ìṣẹ̀lẹ̀ náà báyìí tó tilẹ̀ tó sọ gbogbo ẹ̀. ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà èmi mọ̀ pé gbogbo ẹ̀yin ará alé olólùfẹ́ ètò yìí ti ń wù yín kẹ́ ẹ bá a dá sí i. orin tí ìyá àjẹ̀bú ti ẹ̀kọ́ kọ́kọ́ lẹ́ẹ̀kan yẹn mo mọ̀ pé ó impress gbogbo àwọn obìnrin pátápátá. èmi náà lóbìnrin níyàwó mo ní lọ́mọ mo ní níyà mo ní lábúrò mo tún ní wọn lẹ́gbọ̀n káàkiri àwọn kọ̀líìgì wa náà obìnrin pọ̀ nínú wọn. ó sì láwọn olójú kótópó. ó yà mí náírà mo sì sí mọ. wémù ìwọ mú mo sì sí rè mú. ojú òpó tẹ máa pè wọlé sí láti bá a dá sí ìta àgbéyẹ̀wò lónìí ọ̀nì 08154321079 08154321079 àti 08181111079 ètè bá ti lónà méjèèjì ọ̀dọ̀ wa náà ni ó bọ̀ sí àmọ́ ẹ tí mo fẹ́ wá bó bá ti ń dún ẹ̀sùn kò ń di rédíò yín tàbí kẹ́ ẹ yí ilẹ̀ pátápátá etí ò méjì kábà lè gbádùn ara wa dáadáa mo ti ń rí Olúfẹ́mi Ọlá wọ́n ní you guys are on top you make sense gan ni o. thank you. àdúpẹ́ fọlọ́ Taofeek Ìṣọ̀lá Abíọ́dún wọ́n ní well done sir I cherish your program keep it up. thank you. omi ní ń bá wí. ìwọ ní ń bá wí. ẹnìkan jáwàdé. ẹni àkọ́kọ́ tó pè wọlé ẹ kú ìrọ̀lẹ́ o. kí lorúkọ yín bolẹ̀ tí ń bá wa sọ̀rọ̀ yìí. lápá abo lábẹ́òkúta mà láti òkè àrẹ́gbà ẹ bá dá sétò mà. Bàbá wò lọ́pọ̀lọpọ̀ ìgbà ọmọ obìnrin èmi jáde sọ pé ó jáde ọmọkùnrin lọ. Torí mo wọ́n ti ní. Àwọn tí ń gbà kan nígbà tí bàbá mi bá wá lọ́dọ̀ mi ìyá mi ṣáìsì. Mo wá ń tọ́jú wọn mo jẹ̀ lẹ́gbọ̀n mẹ́ta tó jẹ́ ọkùnrin àmọ́ wọn tọ́jú bàbá. Bàbá mi wá sọ pé ọlọ́run ló pé kí n bí ìyàbá jẹ ní. Wípé ó bá jẹ́ pé ọmọkùnrin nìkan làwọn bí jókòó ti máa rí rè ọdún yẹn mo sunkún wọ́n wá tó rẹ̀ mí lẹ́kọ́ pé kí ló dé mo ní kí èmi tí mo wá gbọ́ ọmọkùnrin ṣé màá rí ìtọ́jú lọ́jọ́ alẹ́ báyìí má ní kí n má sọ bẹ́ẹ̀ pé ọdún ọba dé ló máa ká pàápàá jù lọ àwọn obìnrin olùfẹ́ yẹn wà lọ́wọ́ ẹ̀ àwọn ọmọ obìnrin a gbọ́dọ̀ mójútó wọn torí pé kéde ọ̀pá
wọn ló jó ìjẹjọ tó bá fẹ́ lọ sínú ìgbéyàwó yálà ìwé ni yálà iṣẹ́ ọwọ́ ni àkọ́kọ́ nípa fún wọn ní oúnjẹ ọjọ́ ọ̀la wọn obìnrin tó bá lówó lọ́wọ́ ní ìlú ọkùnrin wọn lè bẹ́ẹ̀ ni ọlọ́run láti lóhun ìlú àlùfáàtì bá mi arákùnrin tó bá ń sáré léyàwó ẹ̀ káàkiri ó ní àǹfààní kan tóbìnrin yẹn ṣe fún èmi máa ọkùnrin pàápàá jùlọ àwọn bàbá wa kọ́ máa rí ọmọbìnrin gẹ́gẹ́ bí ohun tí ò wúlò torí pé tí obìnrin bá wọlé ọkọ bí ọkùnrin máa ti máa rántí àwọn òbí ẹ̀ ló máa hà àkọ́kọ́ ọmọkùnrin bá fẹ́ ìyàwó ọmọbìnrin náà máa gbogbo sọ́dọ̀ àwọn òbí tiẹ̀ àti ìtọ́nà ń bá fọwọ́ tọrọ olúwa ràn wá lọ́wọ́. ẹ ṣe ẹ ṣe ìyá wa. ẹ wò ó bá a bá fún yín ní wákàtí kan kẹ́ ẹ fi ṣàlàyé lórí ọ̀rọ̀ àwọn ọmọbìnrin. ọ̀rẹ́ ìyá Ìjẹ̀bú ni. ẹ ṣeun ẹlòmíì tó wà ń bẹ̀ ẹ kú ìrọ̀lẹ́ o. kí lorúkọ yín ń bolẹ̀ tí ń bá wa sọ̀rọ̀ yìí. mo kí gbogbo ẹ̀yin atọ́kùn. ẹ ṣe Adéwálé Quadri ló ń sọ̀rọ̀ láti Òkèlè wo ó jẹ́rìí bàbá mi ẹ ṣe. ẹ bá a dá sẹ́tò sá. Yes sir. ẹni kékeré láti máa bẹ̀rẹ̀ sí ní wo ojúṣe bébí ṣe wò ṣá. kékeré láti kékeré ká máa kọ́ àwọn ọmọ wa ọkùnrin bó ṣe yẹ kó máa ṣe ìkẹ́ ọmọbìnrin. Nice one, thank you. ṣeré ọmọbìnrin ó jẹ́ ohun tí bèèrè tó máa gbé ohun ẹlẹgẹ́ ni wọ́n. ṣùgbọ́n tá a bá wo ọmọbìnrin nígbà tí a bá gbé wọn pẹ̀lú ọkùnrin nínú ilé ẹ jẹ́ ká jẹ́ kó yí àwọn ọmọkùnrin wa wípé kó o gbọ́dọ̀ máa na àbúrò ẹ̀ obìnrin. a dà fún yín. tó bá kọ́ bó ṣe lè mánéjì àbúrò obìnrin àbíyá àgbọ̀ obìnrin àbí ìyá obìnrin wà á lè déta wà á ṣe wọn bó ṣe máa tọ́jú obìnrin rẹ̀. ṣẹ́ni gbogbo eléyìí ní nǹkan tá a bá ti ń kọ́ wọn sọ a máa rí pé a máa yọ lára wọn níta tó bá di wọn wá dàgbà wọn á lè tọ́jú àwọn ara wọn tàbí kó tó di wọn á lọ àtọ́jú wọn fẹ́ tọ́jú àwọn òbí bíkọ́ tí ọmọ bá ní fọkànbalẹ̀. bẹ́ẹ̀ni. Àmín. Thank you my brother, God bless you. ẹ ṣeun adúpẹ́ o ṣe mọ̀ pé nǹkan tó bá ti wọ́ lókè kò ṣeé tó àfi ká bẹ̀rẹ̀ sí ń tún un ṣe láti sàlẹ̀ bẹ́ẹ̀ ni. nígbà tí àwa tá a ṣì láwọn ọmọbìnrin kéékèèké tá a lọ́mọkùnrin báyìí bá ti ń rí i pé a ti ń ṣe àtúnṣe yẹn báyìí nígbà tó bá fi máa dàgbà àwọn next generation á rí i pé àbójútó ọmọbìnrin ó ṣe pàtàkì. Fẹ́mi tẹ̀ ti ń ronú tiẹ̀ babalẹ́gbà ń ronú. kí ló ń ronú. ọkùnrin ní ń bíjọ. mélòó ló ti bí. ojú òpó wa 08154321079 ẹ lọ́wọ́ ẹlòmíì tó wà ńbẹ̀ o. ẹ kúrọ̀lẹ́. kí lorúkọ yín bolẹ̀ tí ń bá wa sọ̀rọ̀ o. Ṣàgá àwọn tèmi nìyẹn. ó bẹ̀rẹ̀ tí ọba ti bí ọmọbìnrin kí wọ́n kọ́ máa tọ́ ní ẹ̀kọ́ ní èyí tó bá ti wá ń dàgbà ìyá máa bẹ̀rẹ̀ pé ìgbà wo lórí nǹkan tí ọmọbìnrin rí ìyá máa kọ́ báyìí ṣe máa fi ìyá rẹ̀ pé má máa kọ́kùnrin ṣe rí o kọ́kùnrin ṣe lẹ́kọ̀ọ́ báyìí ló máa ṣe ẹ̀yẹ ìyá bẹ̀rẹ̀ sí máa kọ́ bí òde ní máa fura mọ́ àwọn ọmọ yẹn tó tọ́ wọn ní tí ọba jẹ́ fura mọ́ ọkùnrin máa sọ̀rọ̀ lọ àwọn ìyá wọn. bẹ́ẹ̀ni. ilé ẹ̀kọ́ wọn ò ní kó máa ṣe mistake yẹn ọlọ́dà pẹ̀lú wa ká lè tún kọ́ wọn lẹ́kọ̀ọ́ ilé mi ká tún kọ́ wọn lẹ́kọ̀ọ́ ti ṣe. ṣé ẹ rí ìtẹ́yìn sọ yẹn tọ́pìkì kan nìyẹn tá a máa gbé yẹ̀wò lọ́jọ́ iwájú nígbà bá ti tásìkò á gbé yẹn yẹ̀wò.